Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ tí ẹ ń wò mí nílé, mo kí ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá, ẹ̀gbọ́n mi lọ́kùnrin, ẹ̀gbọ́n mi lóbìnrin, ẹ̀yin tẹ́ jẹ́ bí àbúrò àti ẹ̀yin tẹ́ jẹ́ bí ọmọ. Mo kí gbogbo ajíbẹ lọ́hùn lẹ́lẹ́sìn Christian, ẹlẹ́sìn Mùsùlùmí àti ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín ní gbólóhùn tí ó jẹ́ pé ní gbogbo ìgbà láyé ní kíkí náà bá mu. Mo kí pa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìkàtà lọ́kùn máa bá olúwa wọn. Akọ̀dún, akóyèdún, ọdún ayọ̀ ni la máa ṣe o. Àwa ní fọdún yìí ṣàṣìmọ́ wọn. Gbogbo ẹ̀dá tí ó ń wò mí lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, mo fi títóbi Ọlọ́run bá, mo fi bẹ̀ yín. Ẹ máa share program tẹ́ ń wò yìí. Ẹ máa share nítorí pé àwọn kọ̀ọ̀kan wà tí ó yẹ kí a fi yí ara wa ọ̀tẹ̀ àmọ́. Mo dẹ̀ fẹ́ kí everybody kan gbọ́ mi lágbọ́yé, kí gbogbo orí mẹ́rin àgbáyé kan gbọ́ mi yé dáadáa. Gbogbo ayé mọ̀ pé I'm a private person in my life. Mi ò ń báyàn jà, mi ò ń báyàn fa wàhálà. But I'm a policy man ní nǹkan tí mi ń bá fẹ́, mi ò fẹ́. Mo lè jẹ́ nìkan tó jẹ́ pé tí olóúnjẹ bá rí mi tó bá rojú, àìjẹ́ èmi náà máa fi sú ẹni náà. Ẹ má bínú dá sí program kan tí mo gbọ́, maybe about let's say is there over a week now or going to 2 weeks. Lórí ọ̀rọ̀ wípé wọ́n ní àfà kan olùjìbìtì mi ò ní láti hide orúkọ Ọlárewájú Alifulani. Èmi ń ṣàfà gbogbo ẹ̀ tẹ́ wò mí, Mùsùlùmí ni mí, an open book dẹ̀ ni mo jẹ́ fún gbogbo àgbáyé. My door is open. Tí ẹ bá wò lọ́wọ́ bọ̀, àìmọye ọmọ ló ti ti ara mi jáde tí wọ́n ti ṣoríire. Kò wá ní jẹ́ pé ńgbà tí a wá wà ní astrip period, tá a wà ní ìrọ̀lẹ́ ayé, that's what I mean by astrip. Nígbà náà ni màá ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ wàkúwà. Ọlọ́jọ́ ìní ò ní jẹ́ kí n rí. Ojú tó ti mọ́ ni ò ní sọ pé òun mọ́ ni mọ́. Wèrè tó ń lọ ní títì ó lẹ́bí ó dẹ̀ lára. I cannot deny anybody tí n bá mọ̀ láyé mi. Kódà ó wà nínú wàhálà ni, ó wà nínú dáadáa ni. Àfẹ́ni tó bá sọ pé ká má súnmọ́ òun àádẹ́rìn sẹ́yìn. Eyín ò mí pé ká ra burú sí ẹni bẹ́ẹ̀. A gbà pé ìjẹ́dá wa kò jọ ṣepọ̀ ni. Lórí ọ̀rọ̀ Alhaji Alifulani, jẹ́jẹ́ ni mo wà ní àdúgbò mi ní ọdún Ifá Street. Ta jókòó, ta sọ̀rọ̀. Ó dẹ̀ ẹnu ọkọ dẹ̀ wá pè mí pé Alifulani ń pè yín pé àwọn gbọ́dọ̀ wà olúwa bọ̀ọ̀dọ̀ ní ibi bíìsì wa mẹ́. Mo dẹ̀ lọ bá ọ̀pẹ nínú ìṣọ́lá. Mo lè jù lọ lọ́jọ́ orí. Òun náà ti fi kan jù mí lọ by ìmọ̀. Ọlọ́run náà dẹ̀ sọ ní gbogbo ọ̀nà pé is it by position, by money or by knowledge. Wàá fi bìkan fún ẹnìkan ní respect. Mo dẹ̀ wá bá, mo dẹ̀ ṣe ń débẹ̀. He was on phone pẹ̀lú ẹnìkan mi mẹ́tọ́jọ́ sọ̀rọ̀. Ó dẹ̀ bọ́lẹ̀ ní mọ́tò ó kí mi pé àkínwó nǹkan tí ẹni tí ó lú ọmọ tó fún un ní. I was so happy. Mo dẹ̀ ṣàdúrà. Mo ní àbórí ilẹ̀ ayíká ìwá ìmọ̀ yẹn. Tọ́lọ́ bá ti ṣe dáadáa fẹ́ dá Ọlọ́run ti ṣe dáadáa fún ni. Ọlọ́run bá ọ̀sìn lẹ́yìn alábòsí. The next thing tí ọ̀rẹ́ mi máa ṣe ni pé Alhaji Odon, Alhaji Ògùn náà fẹ́ kí yín. Mi mẹ́ni tí mo bá sọ̀rọ̀ di mọ́ ẹ̀ báyìí sọ mi mẹ́ni tí mo bá sọ̀rọ̀. Mo dẹ̀ gbà, mo dẹ̀ kẹ́ni ẹ̀ dáadáa. Ẹni náà pé abẹ́rẹ́ rí mo ní àwọn oníṣẹ́ ẹni náà ti wọ́n kọ́ mo ní kò sí problem. Ọlọ́run ní yẹ kárí láàbùrú, Ọlọ́run àṣàbà àwọn ẹgbẹ́. That was only what I said. Àwọn abẹ́sí ní pè mí lọ́tún lọ́sẹ̀ pé àbí ọ̀rọ̀ àwọn àtọ̀ gbogbo wọ́n jọ ń ṣígbẹ́ ni, wọ́n jọ ń ṣàwo ni, ìgbà òbí bá ṣàṣọ.
wọ́n ní yára gbọ́rọ̀ lọ́ra láti fèsì àdé ọ̀tá ẹ̀ wọ́ọ̀sì gbogbo àwọn tó ń pè mí mo ń wo pé kí ni mo sọ ṣó kọjá pé Alifulany wá sọ̀rọ̀ mi bí mo rejoice pẹ̀lú ẹ̀ pé wọ́n fún ní nǹkan tí mo mọ̀ pé dá nígbà tí èmi náà ṣe bẹ́ẹ̀ dèyàn ló ta mí lọ́rẹ mọ́tò náà. ó wá di ọjọ́ kẹta àbí ọjọ́ kẹrin mo kàn bọ́ sórí fóònù mo wá rí pé there's a program kan it's like somebody ẹni yẹn deliberately send it to me mo wá wò mo wá rí pé picture mi wà ń bẹ̀ Alifulany wà ń bẹ̀ àti man tó ń ṣe program yìí I think his name is Saheed olórúkọ ọmọ mi kan ni also mo wá farabalẹ̀ mo wá rí pé issue Alifulany ni wọ́n ń drag tí gbogbo ibi tó lọ bí wọ́n ṣe fún lówó bí wọ́n ṣe fún nílẹ̀ tán ló máa kọ́ mọ́ṣáláṣí tán ló máa ṣe gbá mo rí pé òun ni wọ́n fà mí tí ìgbọ́n kankan tó jọmọ́ tèmi but nísàlẹ̀ kíní I think it's a live program mo ṣáà rí pé kí ni Ògògó ṣe o kí ni fọ́tò Ògògó wọn bẹ Ògògó Sàràmà this and that mo ṣáà mo ń wò pé ìbolórúkọ mi ti fẹ́ jáde ṣá but at the end of the program ẹni tó wá kọ program wa sọ pé Alhaji Taiwo Hassan mo rò pé iná rí bí gbogbo nǹkan ṣe rí báyìí sí ṣe rí wípé kì í ṣe pé ọ̀rọ̀ pé à ń fi nǹkan ṣe àbòsí lórí mo rò pé that person tried to correct me bóyá lórí ọ̀rọ̀ tí mo sọ pẹ̀lú Alifulany lórí ibi tí mo ti bá èèyàn sọ̀rọ̀ àbúdé wo gbọ́dọ̀ wà mi rò pé mo sọ nǹkan tó bá náà jù bọ̀ mo fẹ́ kí gbogbo ẹ̀yin àgbáyé kẹrí pé délẹ́tò tí mo sọ nìyẹn bọ̀ ohun tó kàn bá mi inú jẹ́ jù ni pé lánàá somebody call me I don't want to mention it ẹni náà dẹ̀ fún òun lè bá mi sọ̀rọ̀ ṣùgbọ́n mi gbọ́dọ̀ respond bẹ́ẹ̀ nítorí pé we are creature of wisdom ọ̀tọ̀ ní somebody wọ́n bá ní intelligence line nìkan ní intelligence tó ti gbé wẹ́ àwọn tó ní intelligence they can argue to dismantle anything ẹni tó ní wisdom ó máa fara balẹ̀ láti yanjú ọ̀rọ̀ ni ẹ̀yin lóyìnbó lẹ sọ bẹ́ẹ̀ ó sọ ọ̀rọ̀ yẹn pé wọ́n gbá Alifulany wá sórí program Alifulany said ṣebí pé òun fọ̀rọ̀ lọ mí èmi sọ pé kó ń go ahead ẹ dúnú ṣé àáfàá lèmi ni àbí ṣé wù ní mi àbọ̀mọ́lékéwú mi ò mọ báwo ni Alifulany ṣe ń live dá wípé if there's any program tá a bá fẹ́ ṣe Ramadan lecture nílùú mi I always call him láti wá bá wa anchor program tó dẹ̀ tí ń bá wa ṣe yẹn bọ́ọ̀sì ó pẹ́ díẹ̀ then mo tún ṣe kíní kan Islamic quiz ọwọ́ ẹ̀ náà mo ti rí àìdá yẹn and I took that thing to my hometown tọ́lọ́n dẹ̀ fún wa ṣe táyé pé a máa fáwọn èèyàn lóríṣiríṣi ẹ̀bùn lọ́tún lọ́sẹ̀ ẹni tó máa jẹlẹ̀ tó máa yẹ gbá mi ò ní ìlú jìbìtì láyé ní ti máa fi kú tó bá kọ̀ láti máa bẹ̀ sí ní máa hu ìwà ìgbà kọ́ lọ́n pè mí sọ̀rọ̀ ohun tó bá ń dùn yàn èèyàn láti sọ fáyé bí mo ṣe ń gbọ́ mi ò láìkí ẹ̀ ẹni ẹ̀ wá ń sọ̀rọ̀ ó sọ̀rọ̀ líle mo tún á sọ fẹ́ ní pé school jọ my dear man ìwọ tó ń bá mi sọ̀rọ̀ yìí by the time you have a problem tí n bá ra burú sí ẹ ó ní ìgbésẹ̀ tí mo gbé tó ní ẹlẹ́rìí nú pẹ̀lú báwọn kan ṣe wá síwájú ẹ̀ tó wọ́n á bà mí jẹ́ fún ẹ wípé lágbájá yìí má jẹ́ kó súnmọ́ ẹ má jẹ́ kó ṣe gbá má jẹ́ kó ṣe má jẹ́ kó yáwájá sàn ẹ dẹ̀ mọ̀ pé mi náà mo láyọ̀ ọkàn mi ìṣọlọ́kànjú ẹ̀dá tá a bá dẹ̀ tún pàdé lóde náà I give you people your normal respect tí yẹn máa ń fún yàn respect to me ni pé ó dìgbà tí lágbájá bá ju ẹ lọ no báyìí kankan náà nítorí pé ẹni tí wọ́n lọ tí wọ́n bá ẹ̀ jẹ́ fún yìí ó ṣe ṣe pẹ́pẹ́ tó lọ bá ẹ̀ jẹ́ lọ́dọ̀ wọn tẹ́nu ẹ̀ bá ti dùn ó dàbí kí ọ̀rẹ́ ẹ̀ kí oníyàwó sì kó lọ́rẹ̀ tẹ́nu ẹ̀ dùn ó yìí sì fún ọ̀rẹ́ yẹn láti convince ìyàwó tó wà nílẹ̀ láti ṣèrànù jọ́pẹ́ lẹ́nu dídùn ni. ó ní ìgbésẹ̀ tí mo gbé ó ní ẹlẹ́rìí nú
how come tí màá sọ mi mo gbà tẹ́jọ́ fún ayé nílẹ̀ mi mo gbà tẹ́ fún ayé ní 1 million. Bí area ibẹ̀ yẹn bó ṣe jẹ́ nìyẹn. Then Alifulany, I'm sorry, òtọ́rọ̀ nílé nìkan má bara wa sọ nítorí pé kí ni onírú wí ẹlẹ́yìn wí làkàṣègbè sọ the same thing ní everybody sọ lé lórí. It will be better for you to ẹ pé lóòótọ́ bó ṣe rí nìyẹn tó bá ṣe pé bó ṣe rí nìyẹn try to change. Nítorí pé kí ni èèyàn tó fún ẹ nílẹ̀ tó ní ẹ fi kọ́ mọ́ṣáláṣí he said it ó ní mo fún he said it ó ní òun fún ẹ ní 1 acre of land pé ẹ fẹ́ fi kọ́lé kí wà tí lè mọ́ṣáláṣí with 1 million naira. Ẹ̀sà tó bá ṣe pé èmi náà ni mo ṣe báyẹn fún yàn tí mi wá padà rí ìgbésẹ̀ pé nìyẹn ń kọ́ sùkú àbò ń kọ́ mọ́ṣáláṣí tó á jẹ́ pé ilé gbígbé ló ń kọ́ sórí ẹ̀ tí mi tún sọ̀rọ̀. Àwọn nígbà tí wọ́n pè sórí program Alifulany wọ́n ní nǹkan tó sọ ní pé ẹni tó fún yín nílẹ̀ yẹn nítorí pé ó ní problem lẹ́yìn ṣe fẹ́ fìbẹ̀ kọ́ mọ́ṣáláṣí mọ́. Kẹ́kọ́ mọ́ṣáláṣí sórí ẹ̀ ó lóore ju pé ilé tẹ́kọ́ sórí ẹ̀ lọ àsọ̀rọ̀ ẹ̀yìn náà àfa náà lẹ́kọ̀ọ́ wa. Ẹnìyẹn lóhun ò tún sọ̀rọ̀. Not touch but tell alter statement tell alter it's not the best. You are still my friend mean the deny lie but tó bá rí mi tí bá wà tí ò dá tó de lè correct mi pé Sati ẹ ṣe dáadáa màá yà fún ọ̀rẹ́ yẹn mi ní bá ṣe mọ́ láíláí. I have a brother tájọ́ máa ń káàkiri mo jẹ́ nìkan jẹ́ pé mo tí nǹkan mi bá ṣẹlẹ̀ bá tó bá Sati mi lè tàn yín ẹ̀rọ kékeré ẹ̀ka lámọ̀ dá àbúrò mi ni bóyá máa bá mi sọ̀rọ̀ ẹ̀rọ kò bá àbẹ̀gbẹ́ ló ń bá sọ̀rọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ mi ò sí mẹ́gbà tó ń bá mi sọ but ẹ̀dá tó bá jẹ́ pé policy man á máa dó lórí pé policy wọn àbí ọ̀kan tó gbé lórí àbí ọ̀kan tó yẹ pé tí policy náà bá kọ̀ lápọ̀jù ńgbà míì náà ayé máa sọ ẹ́ di nǹkan míì ni. èèyàn sọ̀rọ̀ Amẹ́ríkà àríyàn náà tó tún dìde àwọn náà méjì wọ́n tún wà Nàìjíríà ń báyìí Alhaji Alifulany please in the name of Almighty Allah gbogbo bí táyà kẹ́ tún ṣe túnbẹ̀ ṣe o. I'm only saying this kì í ṣe gbogbo ẹ̀rù kan bà mí àbí kankan ṣùgbọ́n mo ń sọ fún gbogbo àgbáyé because bẹ́ẹ̀ nìyẹn ṣe ń bá mi sọ̀rọ̀ ohun lílo fi ń bá mi sọ̀rọ̀. If anything happens to my side wọ́n á mọ ibi tó máa trace ẹ̀ sí. I don't need to mention name on public but gbogbo àwọn tó yẹ kí n sọ fún mo bẹ̀ látòrí kábíyèsí mi ni mo sọ ẹni báyìí mo sọ ọ́ dọ́dọ̀ Aláàfin àwọn tó ní mí nìyẹn gbogbo àwọn IBD wọ́n I've called them báyìí ni mo gbọ́ báyìí mo rí bẹ́ẹ̀ ni dẹ́ ṣe bá mi sọ̀rọ̀ ó ti is too harsh for me. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọlọ́run bá láti lọ́kọ̀ fi ìgbà tó dùn wá ṣe gan ẹ máa jọ ọ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ yìí ẹ máa bá mi share fún gbogbo àgbáyé ni mo fẹ́ kí wọ́n máa gbọ́ nǹkan tí mo sọ yìí ọdún ayọ̀ la máa ṣe o àní pẹ̀lú lágbára náà. Thank you very much. I love you all. God bless. Alhamdulillahi Rabbil Alamin. Alhamdulillah. Alhamdulillah. Ẹ̀yin olólùfẹ́ rí adúpẹ́ o. Alhamdulilayi ni a bá mi tẹ̀. Alhamdulilayi ni mo ní di o. Alhamdulilayi. Tó dájú kọ mí o. Bẹ́ẹ̀ sọ̀rọ̀ rẹ̀. Níwọ̀n ìgbà tí mo bá ti hùwà ìpè. Ìwọ tó mọ̀jú kó máa ṣe pé láyé ṣòwò. Gbogbo ìjà ló. Yóò máa wáyé láti ṣe lọ́jọ́ ọkùnrin. Ànábì ilẹ̀ ní ṣe pé lájẹ pé inú ẹ̀.
ànábì ilẹ̀ ní ṣe é pé ajẹ́ nínú ẹ̀ o ẹ̀wọ̀n tẹ́mi fẹ́ kẹ́ ẹ má bá mi tẹ̀ alhamdulilayi ni o wàláì alhamdulilayi nìkan ni mo kàn fẹ́ alhamdulilayi 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 rabbil alamin nǹkan tí mo kàn. ṣé wùlẹ̀ alita. ẹni tí ò náà fẹ́ àkúwá rẹ̀ ẹni tí kì í ṣe bẹ́ẹ̀ máa súrẹ̀ o ẹni tí ò náwó sí àlọ́ lórí wọn. alhamdulilayi. alhamdulilayi rabbil ẹ wá kéèyàn jó fún ayọ̀ ẹni Ọlọ́run bá sọ̀rọ̀ fún tí o bá lè jó tí o bá lè yọ̀ ọ̀tá Ọlọ́run lónítọ̀hún yẹn o tó yẹ kí n bá mọ jójó lé ni màá ma kó mọ́lẹ̀ báyìí ni torí pé oore ńlá èyí lọ́lọ́run ṣe mo sùn lálẹ́ àná mo jí láàárọ̀ yìí kò sí lélẹ́yìn nínú èrò mi kò sí nínú pílánì mi kò sí nínú ní tí mo rọkàn ẹnìkan dẹ̀ wò mí sùsùn ó dẹ̀ fi kọ́kọ́rọ́ mọ́tò lé mi lọ́wọ́ ní mọ́tò tuntun ní mọ́tò ńlá Ọlọ́run ṣe mo dúpẹ́ o wọ́n la pinnu mi ń dùn báyìí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò yìí ní agbára títọ́ Ọlọ́run kọ́kọ́rọ́ ayọ̀ yín tàwọn ọmọ yín Ọlọ́run bá ń gbé lé yín lọ́wọ́ ọlágbára Ọlọ́run mo really appreciate yín púpọ̀ àdúrà ní gba agbára kọ́ o àdúrà ní gba agbára kọ́ o àdúrà yín gbà 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 o Ọlọ́run ní dá yín dára yín o àdúrà yín gbà o alhamdulillah 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 rabbil alamin ìjọ pẹ́rẹ́ o Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar alhamdulillah gbogbo ẹ̀yin olóríire. alhamdulillah àmín àmín gbogbo àwọn ọmọ tẹbi pátápátá ládùúgbò iṣẹ́ wọn máa ṣojú yín o àmín Ọlọ́run ẹni mojórí wọn àmín Ọlọ́run àwọn tó ju ẹ̀yin náà lọ nídìílé ìyá ìdílé bàbá àmín nílé ọ̀dọ̀ rẹ̀ nílé ọkọ wọn ní mojórí ẹ̀yin náà lágbára àmín Ọlọ́run lábúwádà ilà abilà alhamdulillah alhamdulillah ẹ ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ rẹ̀ adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan adúpẹ́ ìbàjẹ́ ènìyàn kò dá sí Olúwa dúró ọlá MC rẹ o Olúọmọ ni o. ẹ̀yẹ tí rẹ̀ sáré wọn tá máa ń sọ nìyẹn MC Olúọmọ mo tún fi àsìkò yé ègé àwa máa sọ at all time bẹ́ẹ̀ yẹn ṣe wọn àní sọ pé ó ṣe wọn. Allahu Akbar. bẹ́ẹ̀ yẹn ṣe yàn àní sọ pé ó ṣe yàn. àbúrò mi kan wà ó sick kì í ṣe kó sick ní sick wàhálà mo kàn èdè rí pé kí ni nǹkan tó ṣe yín níbí báyìí ó yẹ máa bọ̀ bá mi lọ́fíìsì wọ́n gbọ́dọ̀ operate kí ni èkó ń bẹ̀ owó tó ná is close to $1 million. ẹ̀sà kí ni èèyàn ṣe máa gbàdúrà ìṣubú fẹ́ni tá à ń sọ. Allahu Akbar Allahu Akbar. tá a bá sọ pé lágbájá ṣe nǹkan ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀tọ̀ níbi tán máa ń rí ìdí ọ̀rọ̀ gbà ẹni bá dẹ̀ ṣe làwọn máa sọ pé ó ṣe bí wọn bá ṣe àná sọ pé ó ṣe. àwọn alájà mi súra láti New Jersey wọn lè dúró ẹ ṣe ẹkọ àdúró ti wá. ìyá mi kò ní bàjẹ́. àwọn ògógó dúró ti wá. kò ní bàjẹ́. wọ́n dúró. ẹnu wa dùn kalẹ̀ alhamdulillah. àwọn ẹnu yẹn á dùn kalẹ̀ àtàwọn ọmọ kájú ẹ bàbá ẹ ṣe alhamdulillah. ìbàjẹ́ ni ò dá sí Olúwa dúró ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yẹ èèyàn wa ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín o inshallah assalamu alaikum ẹ ṣe gan àdúpẹ́.